tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pé kì í ṣe díẹ̀ nìkan lẹ́gbẹ́ pé àyìnbọn lùyàn láti gbẹ́dì yẹ pé tọ́ọ̀gì olóṣèlú ni wá. ẹni tó ní mo ràbọn fún yìí tó ní mo mú mọ́dọ̀ yìí àwọn tàná ṣé wọ́n gbé wọ́n pa nítorí pé wọ́n rí lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ ká mú fọ́tò jáde. màá béèrè wípé àwọn tàná o ṣé wọ́n gbé wọ́n pa ọ́ nítorí pé wọ́n rẹ́ni lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ rí àbí mélòó wọ́n wó mọ́ àwọn tó tẹ̀lé ọ lórí ìgbà náà. asámi ẹni tó wà ní prison gbà yẹn tó yẹ pé ká lè lò wọ́n la fi lọ mú wọn jáde a dẹ̀ mú wọn jáde a lò wọ́n tàn sí táwọn padà bẹ́ẹ̀. ẹ̀yin tèmi ẹ rí fídíò tá a fi bẹ̀rẹ̀ fídíò Ṣẹ́gun Olówó Òkèrè lọ́jọ́sí tó ní pé wọ́n gbé òun ọlọ́pàá kan mú òun fún ẹ̀ṣẹ̀ tí òun ò ṣẹ̀ òun ni àwọn èèyàn ni wọ́n wá líǹkì papọ̀ mọ́ àṣírí tí Alhaji Oriyomi tú láìpẹ́ yìí tó ní pé àwọn onígbà òṣèlú àwọn lọ sí ọgbà ẹ̀wọ̀n láti lọ mú àwọn èèyàn jáde ń bẹ̀ nítorí ọ̀rọ̀ òṣèlú pé táwọn bá lò wọ́n tán àwọn á máa dá wọn padà ṣùgbọ́n àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n mọ bó ṣe ń lọ ni wọ́n ti ń ṣàlàyé wípé ìpè kò ń rí bẹ́ẹ̀ nígbà míì o pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí àwọn olóṣèlú yìí bá lọ gbà jáde lọ́gbà ẹ̀wọ̀n pé ẹlòmíì wọ́n á promise ẹ̀ pé kó sá lọ ẹlòmíì lè gbabẹ̀ lọ sílùú òyìnbó lẹ́yìn ìgbà tí wọ́n bá lò tán ṣùgbọ́n torí kí ayé ẹ̀ kó má bàa ṣòfò torí ọjọ́ iwájú ló di wípé wọ́n máa wá ẹlòmíì láti fi replace ẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n ẹ̀ rí i pé Ṣẹ́gun Olówó Òkèrè nígbà tó máa sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ fídíò yìí ó ní wọ́n sọ pé tọ́ọ̀gì olóṣèlú ni òun pé olè ni òun ẹ rí i pé ọ̀rọ̀ yìí náà ti ń jọra wípé torí pé bóyá ẹni tó ti ṣerú ẹ̀ṣẹ̀ yẹn tó ti wà nínú ọgbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ tí wọ́n ti wá lò láti fi ṣiṣẹ́ òṣèlú tí kò wá padà síbẹ̀ mọ́ wọ́n á wá orúkọ ẹni tó jọra wọn wọ́n á fi ẹni tọ̀hún wọ́n á fi rọ́pò ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n tún wá play fídíò Ṣẹ́gun Olówó Òkèrè bó ṣe ṣàlàyé lọ́jọ́ sí bí wọ́n ṣe mú un ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ṣe alábàápàdé irú aburú báyìí tó jẹ́ pé wọ́n á kàn máa lọ wọ́n á ní ọlọ́pàá kó ẹlòmíì Ṣẹ́gun Olówó Òkèrè ní pé òun kọ́ lòun kọ statement lọ́jọ́ náà lọ́hùn o ọlọ́pàá ló kọ statement fún òun nǹkan tóun ò ṣe ẹ̀yin náà ti rí bí ọ̀rọ̀ ìlú yìí bó ṣe ń lọ àfikọ́ lọ́rùn kó máa ṣọ́ wa ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ padà kẹ́ wá tuntun wò kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ṣẹ́gun Olówó Òkèrè bó ṣe sọ lọ́jọ́ sí ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà sálẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ẹ ní fi gbé ọmọ sí o. nínú judgement ilé tó ń gbé káàkiri wọ́n ní adigunjalè ní mí pé even gan níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn gan ṣẹlẹ̀ pé àyìnbọn lùyàn kì í ṣe ẹ̀dìyẹ lẹ́gbẹ́ mọ́ ẹnu ó wà nú ẹ̀ náà but wọ́n tún hàdì àwọn míì mọ̀ pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pé kì í ṣe díẹ̀ nìkan lẹ́gbẹ́ pé àyìnbọn lùyàn láti gbẹ́dì yẹ pé tọ́ọ̀gì olóṣèlú ni wá wọ́n tún ní pé 6 bedroom flat ni lòun lò lòun gbé ọmọ 17 years tó dẹ̀ jẹ́ pé bàbá mi gan kò tiẹ̀ tí kò rálẹ̀ rí níbi tó máa kọ́lé even generally gbogbo olúwa gan mi sọ pé 6 bedroom flat wà ń lò àsàdá yìí ẹ̀. bàbá nígbà tí ọmọ yín wà níbi tó wà mọ́mì irú ipò wo lẹ wà ní àwọn àsìkò yẹn bàbá. ó mà ṣe o Ṣẹ́gun Olówó Òkèrè tí wọ́n sọ wípé ó jí adìyẹ lọ́jọ́sí tí wọ́n torí bẹ́ẹ̀ ni pé kí wọ́n lọ yẹgi fún kí wọ́n lọ pa á ó ṣàlàyé ilẹ̀kùn o ó ní òun ò kọ statement rárá àwọn ọlọ́pàá ò jẹ́ kóun kọ statement pé ọ̀tọ̀ ní nǹkan tí àwọn ọlọ́pàá tí wọ́n kọ lọ sí iwájú adájọ́ ó tún ṣàlàyé gbogbo ìrírí tí ó rí nínú ọgbà ẹ̀wọ̀n bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó kú lójú òun èèyàn 126 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wo fídíò yìí àfi kẹ́ ẹ mọ́kàn nítorí pé fídíò yìí ó panilẹ́kún jọjọ ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe wá wò ó lọ náà ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí kẹ́ bá mi subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ní subscription o kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ́ fi ń bá mi tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. mo wà ní ipò ìbànújẹ́. ṣé ẹ mọ̀ pọ́n ti dájọ́ ikú fún. mo lọ kóòtù lọ́jọ́ náà. ẹ wà nínú kóòtù níjọ́ tán dájọ́ ikú fọ́mọ yín. mo wà ní kóòtù níjọ́ tán dájọ́ ikú fún. wọ́n ní kán lọ pa by hanging bẹ́ẹ̀ni kán gbé kọ́gi. bẹ́ẹ̀ni. kí lẹ wá ṣe nínú kóòtù níjọ́ náà. mo fò sá jáde tí mo fẹ́ wọgbó lọ. ẹ bá mi share ètò yìí ẹ̀yin tẹ́ wà lórí Facebook mo fẹ́ kẹ́ jẹ kájọ yin Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí kira gan-an. bàbá yes sir. ẹ wà nínú kóòtù níjọ́ tí wọ́n dájọ́ ikú fọ́mọ yín. dájọ́ yẹn mo wà ní kóòtù. mọ́mì ńkọ́. wọ́n lọ. mọ́mì ò lè lọ. èmi mo lọ èmi mo máa ń àtẹ́ndì
ọ̀tù torí látìgbà tí. kí ló dé tó mi ṣì ń lé sí i lójú dì sí i torí nínú ọ́fíìsì mi lẹ́ẹ̀kan náà ẹ̀ ń sunkún ni ẹkún ayọ̀ ni torí mọ̀ pé ẹ̀ tún padà rọ́mọ yìí o ọ̀rẹ́ ó tọ́ gbóhùn sókè kí lorúkọ ẹ̀. olówó òkèrè Ṣẹ́gun olówó òkèrè ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú Ọ̀yàn ọmọ ọdún mélòó ni ọ. ọmọ 31 years ní báyìí. báyìí 31 years. mọ́kànlélọ́gbọ̀n ẹ bá ń yọ 14 kúrò ń bẹ̀. 17. sọmọ ọdún mẹ́tàdínlógún ló wà ń gbòòwò ẹ̀wọ̀n tí wọ́n dájọ́ ikú fún ẹ. bẹ́ẹ̀ ni sà. juvenile ṣì nìyẹn àbí àwọn mi mọ àwọn amòfin ló lè mọ family court ìjà wọn juvenile ọmọ ọdún mélòó ni juvenile 16 17 ńkọ́ 17 ti di family 18 ni ó ti wọ ṣùgbọ́n ní 17 yẹn juvenile náà ṣì ni juvenile yẹn náà fi dájọ́ ikú fún ní 17 wọ́n tún change age ẹ̀ sí 18 hey ọmọ 17 years ni ṣùgbọ́n wọ́n change age ẹ̀ sí 18 so that a lè ṣe try láti rán lẹ́wọ̀n tàbí dájọ́ ikú yẹn fún ta ló ṣe. mi ò sẹ́ni kankan ṣùgbọ́n ẹni tó ní pọ́tìrì ó jẹ́ ẹ̀gbọ́n bàbá mi. ẹni tó ní pọ́tìrì tádì yẹn ti sọnù mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ fún àwọn tó ń gbọ́ wa àwọn tó ń wò wá jákèjádò gbogbo àgbáyé tí wọ́n ń wojú tó ń wò ẹ́ tí wọ́n ń rí ẹ ipe ẹni tí wọ́n ti dájọ́ ikú fún by hanging òun ló tún jókòó yìí bó o ló ṣe ṣẹlẹ̀ ní 7 nígbà tó wà ní 14 years ago báwo ló ṣe ṣẹlẹ̀ níbo ló ti ṣẹlẹ̀. ní 2010 lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. 2010 bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. mo wà ní ṣọ́ọ̀bù dáàdì mi nírọ̀lẹ́ ẹjọ́ yẹn náà mo ṣe ṣe secondary school mo ṣe ṣe SS3 mo àmọ́ ṣe ṣe ọ̀wà ẹ̀kì mi so wọ́n á sì ti school dé ó láwọn iṣẹ́ tí máa ń ṣe school dé láti lè fi ran mọ́mí àti dáàdì mi lọ́wọ́ bẹ́ẹ̀ bí àwọn iṣẹ́ lé so mo ṣe wá ṣiṣẹ́ lé yẹn tán mo á lọ sí ṣọ́ọ̀bù dáàdì mi pé kí n lọ jókòó ń bẹ̀ kí n lọ ṣeré torí àwọn máa ń fi fídíò cassette rent. ok so ìgbà tí mo dé ṣọ́ọ̀bù yẹn a kàn jókòó à ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe máa tẹ̀síwájú bọ́n ṣe máa get admission fún mi fún school tí mo fẹ́ lọ. ṣàdédé ni mo gbọ́rọ̀ ìbọn tí àwọn ọlọ́pàá páàkì mọ́tò yìí lọ́sùn síwájú ṣọ́ọ̀bù wa wọ́n dẹ̀ yìnbọn bíi méjì sí òkè bọ́n ṣe yìnbọn yẹn gbogbo àwọn ará àdúgbò tó wà ń bẹ̀ àwọn ọmọdé àtàgbà tó ń play snooker àtàwọn tó ń play table tennis olùkàlùkù sá èmi náà fi ara pamọ́ sẹ́gbẹ̀ẹ́ bì kan kó tó di pé àwọn ọlọ́pàá yẹn ṣàmú dáàdì mi lọ sínú ilọ́ọ̀sì wọn. jọ Ṣẹ́gun yes sir. mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ kó yé mi dáadáa torí ara mi ń gbọ̀n má bínú ó wà níwájú ṣọ́ọ̀bù dáàdì ẹ̀ fídíò wọ́n máa ń gba fídíò. wọ́n máa ń fi fídíò cassette rent. wọ́n máa ń fi rent. yes ní iṣẹ́ tí dáàdì mi ń ṣe ń gbà wọ́n dẹ̀ ní snooker àti table tennis iwájú bẹ́ẹ̀. so wọ́n á máa play music níwájú ọ̀dọ̀ wọn kán lè mọ̀rú cassette tó wà available láti tà àti wọ́n wá ní tẹlifíṣàn náà táwọn èèyàn máa pé síbẹ̀ wo ok ibẹ̀ ni wọ́n wà. èmi àti wọn jókòó tá à ń sọ̀rọ̀ lọ́wọ́. dáàdì náà wà ń bẹ̀. èmi àti wọn náà jọ jókòó. ó wá dédé gbúròó ìbọn wọ́n yìnbọn sókè dáàdì náà wà ń bẹ̀ ẹjọ́ gbọ́ ni kí ló wá ṣẹlẹ̀. àwọn ọlọ́pàá bọ́ọ̀lù ẹlẹ́nu mọ́tò yẹn wọ́n dẹ̀ mú dáàdì wọ́n mú wọn lọ sí ìdí mọ́tò. mọ́tò táwọn ọlọ́pàá yẹn gbé wá. tòbí àtàn dédé mọ́tò yẹn ó dàbí pé wọ́n ti mú èèyàn kan dání sínú mọ́tò yẹn tó fẹ́ wá tọ́ka èmi fún àwọn ọlọ́pàá yẹn. tí wọ́n ti ń wá ẹ tẹ́lẹ̀ ni. ọjọ́ yẹn náà ni mo mọ̀ pé bóyá wọ́n ti ń wá mi torí àwọn ọlọ́pàá tán wá kò kí n ṣe ọlọ́pàá ìlú Ọ̀yàn gangan tó yẹ pé àwọn ọlọ́pàá ìlú Ọ̀yàn ni wọ́n mọ̀ mi wọ́n máa mú mi sí ṣọ́ọ̀bù wa direct ọ̀ ilé wa báwọn yẹn ìlú mi náà ti wá wọ́n ṣe ọlọ́pàá ìlú wa gangan torí kò sẹ́ni tí ó mọ̀ mí nílùú mi mo ń fa wàhálà mi ò dé kí n jalè mo kì í bá yẹn jà jẹ́jẹ́ mi mo máa ń o kì í fa wàhálà ó sì nǹkan tó kàn mí pẹ̀lú o kì í jà mi ò mu gbó mi ò mu ọtí mi ò mu sìgá. Christian ni ọ́ àbí mùsùlùmí. Christian ni mi akọrin ni mi ní church. ara mi ń gbọ̀n ni Látúnṣe ń wò mí ni wọ́n dájọ́ ikú fún by hanging ọ̀rọ̀ ẹ̀dìyẹ tá à ń sọ yìí ó tún lóun ò mọ́wọ́ òun ò mẹsẹ̀ nípa ẹ̀ o a sì ń bọ̀ ń bẹ̀ Ṣẹ́gun yes sir. ṣíbí ọkùnrin
ìwọ ló ti wà ń bẹ̀ yẹn láti jọ́ yìí ọkùnrin ni ẹ́ so gbogbo ilé tó fẹ́ máa gbé wá yẹn má wọrí ọlọ́run àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ìrìn àjò ẹ̀dá láyé àti kọ́ bí ó ti rìn bóyá ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ẹ́ pamọ́ torí kí nǹkan míì má bàa ṣẹlẹ̀ ni bẹ́ẹ̀ mi ṣe rò ó torí tí wọ́n bá ti pa ẹ́ before now kò sí nǹkan tá a fẹ́ bọ́lọ̀ ń fa àìbájọba kò sí kẹsẹ́ àìbájọba wọ́ wàhálà Ṣẹ́gun ṣé wọ́n mú bàbá lọ síbi mọ́tò wọ́n fi wọ́ lẹ̀. èmi náà fara pamọ́ àwọn ọlọ́pàá mú dádì mi lọ síbi mọ́tò yẹn gbà tó wá mú wọn lọ síbi mọ́tò yẹn ó dà pé ẹnìkan wá ń sọ fún àwọn ọlọ́pàá yẹn pé kò kí ń ṣe dádì mi pé èmi ni mo wà níbi tí mo dúró sí yẹn pé èmi nìkan ló mú tó túmọ̀ sí pé lóye ti tèmi èmi náà fẹ́ wá mú bà àwọn ọlọ́pàá yẹn ò dá èmi mọ̀ bà wọ́n ṣàmọ̀ pé ṣọ́ọ̀bù yẹn èmi wọ́n describe fún wọn pé ibẹ̀ ni mo máa wà torí ẹ̀ náà ṣe mú dádì mi bí wọ́n ṣe wá mú dádì mi débi mọ́tò yẹn ọmọ yẹn wá ń sọ fún wọn ọlọ́pàá yẹn pé kò ń ṣe èmi pé dádì ẹ̀ lẹ́ni tẹ́ mú yìí kò ń ṣòwò òun ló dúró níbi ara ṣọ́ọ̀bù yẹn o òun yẹn ni dádì mi gbọ́ náà fi wá ń pariwo pé Ṣẹ́gun máa sá lọ ó dàbí pé wọ́n ni àwọn ọlọ́pàá fẹ́ mú o mo wá ní kí ló ní mo fẹ́ máa sá lọ fún ọlọ́pàá irọ́ ẹ jẹ́ kí n yọjú sí wọn nǹkan tó bá ṣẹlẹ̀ wọ́n á lè sọ fún mi wọ́n ní báwo lè wọ́n ṣe máa láyà àwọn ọlọ́pàá wọ́n yìnbọn èèyàn dẹ̀ ń dákọ̀ ẹ nínú mọ́tò pé ìwọ ni mi ò ṣàṣà nǹkan tó ṣe mú mi náà nìyẹn wọ́n dẹ̀ mú mi wọ́n dẹ̀ drop mi sí police station wọ̀nyẹn mi ò mọ̀ nǹkan táwọn àtàwọn ọlọ́pàá tó máa ń bẹ́ẹ̀ dìjọ sọ wọ́n lọ tì mí sínú sẹ́ẹ̀ gbà tó dà àwọn yẹn lọ. wọ́n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹni gbogbo táìmù wọ́n sọ nǹkan fún anybody. wọ́n sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àwọn ọlọ́pàá ò wí nǹkan kan. wọ́n sọ kankan àárín ara àwọn ọlọ́pàá tó ń wá yẹn látọ̀ àwọn ọlọ́pàá tó ń wá láti lú mi òkùkù àwọn náà mọ nǹkan tó sọ fáwọn ọlọ́pàá tó wá ń lu wa wọ́n dẹ̀ ní kí n máa lọ sínú sẹ́ẹ̀ wọ́n dẹ̀ tì mí sínú ibẹ̀ ó ti tán wọ́n sọ nǹkan fáwọn òbí mi wọ́n sọ fún gbogbo àwọn tó wá títí sílẹ̀ fi sú wọn ní kánṣà máa lọ tó bá dárò ọjọ́ kejì pé kán padà wá ìgbà tó máa dárò ọjọ́ kejì yẹn ní òkùkù police station ní Ọ̀yàn station ìgbà tó máa dárò ọjọ́ kejì níbi aago 7 làwọn ọlọ́pàá Ọ̀yàn yẹn gbé mi sínú mọ́tò wọ́n gbé mi lọ sí òkùkù police station òkùkù yẹn ni mo dé tí mo bá àwọn ọmọ mi náà tán jẹ́ ọmọ ìlú wa táwọn náà kéré sí ọjọ́ orí mi bí ọmọ 11 years 12 years ẹni tọ́jú orí ẹ̀ dájú nù wọn ní 14 mo bá àwọn yẹn 6 wọ́n jókòó sílẹ̀ wọ́n jẹ ráìsì àti pure water nínú police station bẹ́ẹ̀ wọ́n gbé wọn síta níbi iwájú police wọ́n jókòó wọ́n jẹ ráìsì àti pure water jollof rice náà jẹ bọ́n ṣe gbé mi sọ̀kalẹ̀ nínú mọ́tò làwọn béèrè láwọn ọmọ yẹn pé ṣé ṣóun ní jẹ́ Ṣẹ́gun àwọn àní bẹ́ẹ̀ àwọn àní kì ń bọ́lẹ̀ lẹ̀ mo ṣe wá bọ́lẹ̀ lọ́wọ́ ní ṣé mi ni mo ń rán àwọn ọmọ yẹn pé kán lọ́ máa jí adìẹ àtẹ̀yẹ lẹ́yìn kán máa fọ́ pọ́tù àwọn onípọ́tù káàkiri gbogbo àdúgbò mo ní rárá o mo ní mi ò mọ kí ni tèmi pẹ̀lú tí wọn àkíjọ ń sọ lọ́rọ̀ kò sẹ́ni tí mi ò jù lọ nínú wọn. ọlọ́pàá ló béèrè bẹ́ẹ̀ ọlọ́pàá pé ṣé wọ́n ló máa ń rán àwọn ọmọ yẹn kán lọ jí ẹdìyẹ wá. mo dẹ̀ dá wọn lóhùn pé mi kọ́ so ìkànnì wa náà ìkànnì àwọn ọmọ yẹn náà tí wọ́n bi léèrè pé ṣé èmi ni mo máa ń rán wọn ọ̀ ṣé ó mọ̀ mí wọ́n máa ń pè ní Sunday Morakeyan ó ní ara o. lára àwọn tí wọ́n mú. lára àwọn tó ń mú tó ń jókòó tó ń jẹun yẹn lọ́wọ́ ó ní ara o ó ní kò sí nǹkan tó kàn mí pé ní. ṣé ẹ mọra tẹ́lẹ̀ pẹ̀lú Sunday yẹn. ọmọ nǹkan máa rí gbogbo wọn náà mọ̀ ìlú wa kéré díẹ̀ so amọ̀ra wa ẹ mọra yín. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bọ́mọ yín kàn ṣe deny pé òun mọ nǹkan kan pa mi pé nǹkan bí ẹni pé wọn carry ẹ̀ along nínú nǹkan tó fẹ́ ṣe against me bí mi ṣe rò ní time yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní na ọmọ yẹn ni wọ́n nà débi wípé bó ṣe lóun ò mọ̀ ẹ́ yẹn bó ṣe sọ pé òun ò mọ̀ mí tó sọ pé òun kò lè parọ́ mọ́ mi nǹkan tó ní kan ṣe odidi ọjọ́ 6 ta lò ní police station yẹn èmi ni mo máa ń nu ẹ̀jẹ̀ tó bá jókòó sílẹ̀ ìdí ẹ̀ máa ń rìn ni ọ̀ torí pé ọmọ yẹn kàn sọ pé òun mọ̀ mí àwọn ọlọ́pàá yẹn wọ́n nà pa imú ẹ̀ etí ẹ̀ àti díẹ̀ báyìí ló máa ń rìn fún ẹ̀jẹ̀ títí tó yẹ pé a tó lò 17 days ní SARS 23 days la lò ní ìrìn àjò yẹn ká tó dé èrò prison complete 23 days yẹn èmi ni mo máa ń nu ẹ̀jẹ̀ nínú gbogbo ẹ̀ tí mi jẹ́ mọ̀ kó máa pé kò ní kú gan sí SARS dèní kò gbádùn mọ́ ó ya wèrè ni torí ilé náà tí wọ́n nà ní 2010. Ṣẹ́gun ìgbà wo gangan ló dé. on the 30th of December 30th of December 2024. 2024. yes àìsàn ọdún ńlá kù ọ̀la. ní ọdún tá a lò tán yìí bẹ́ẹ̀ ni sà. ló ṣẹ̀ṣẹ̀ dé. bẹ́ẹ̀ ni sà. ok ó wá bá ẹnìyẹn oúnjẹ ráìsì torí pé ó wá sọ pé òun ò mọ̀ ẹ́ pé ò sí lára wọn wọ́n fi nínà wọ́n fi ṣe lóore àti tójú àti mú ọ̀bẹ̀rẹ̀kẹ́tẹ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà létí lójú nímú títí tó fi dé ibi nǹkan kó ọmọkùnrin tó fi ń ṣẹ̀jẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ ni sà.
ó ti wá ya wèrè báyìí. látọdún yẹn náà ló ti ya wèrè títí tá a fi jọ jáde ní. wọ́n nà tó fi ya wèrè. ẹ̀jẹ̀ yẹn ló sá sí ọpọlọ. ẹ̀jẹ̀ yẹn sá sí lọ́pọlọ. ṣé wọ́n ànáwọ́. wọ́n nà mí náà oore ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà. wọ́n nà ẹ́. bẹ́ẹ̀ni. kó o lè jẹ́wọ́. bẹ́ẹ̀ni sà. kó o lè jẹ́wọ́ nǹkan tí wọ́n ò ṣe. bẹ́ẹ̀ni sà. tó o lóò ṣe. ok kí ló wá padà ṣẹlẹ̀. ìgbà tó na àwọn méjèèjì tó ní station lọ́jọ́ yẹn wọ́n kó àdá fún wa níjọ́ kejì ẹ̀ a san oko ní police station yẹn gbogbo wa àwa méje fún ọjọ́ mẹ́ta so ìgbà tó rí pé mi ò ṣáà sọ̀rọ̀ mi ò jẹ́wọ́ àárọ̀ ọjọ́ kan DPO kàn dé náà ni ló bá ní pé kó máa kó wa lọ sí SARS ní Òṣogbo ní ring road títí ìgbà yẹn gan náà mi ò mọ ẹni tí ó sọ pé adìẹ ń sọnù ọ àwọn ẹni tá a ṣe mi ò mọ. ẹni tó lẹ́dìyẹ ò tí ì yọjú. kò tí ì yọjú ó lè ti yọjú sọ́dọ̀ àwọn ọlọ́pàá bọ̀ èmi ò tí ì mọ. gólóbà ni àbákùkọ dìyẹ àgbébọ̀ ni adìyẹ funfun náà pé. àwọn adìẹ tó máa ń sìn tó máa ń broilers. ok broiler ni. wọ́n dẹ̀ mú méjì àti crate ẹyin méjì àtàbọ̀ wọ́n kó wá sí station yẹn. adìyẹ méjì àti crate ẹyin méjì. àbọ̀ 2.5 crate. náà ní ẹjí. wọ́n dẹ̀ gbé 5 litre òróró half 5 litre òróró yẹn wọ́n gbé wá síbẹ̀ sí station. bóyá ń lẹ fẹ́ fi dé jẹ. àwọn kan tó kó sílẹ̀ náà nìyẹn níwájú àwọn. fún ẹ̀rí àti gálọ̀nù òróró tẹ fẹ́ fi dín ẹyin ẹ̀ẹ́dín crate ẹyin méjèèjì jẹ lẹ́ẹ̀kan náà ẹ̀ sì pa adìyẹ méjèèjì jẹ àbí. ṣùgbọ́n òun náà fi wá ṣe ẹlẹ́rìí nílé ẹjọ́. mi ìfẹ́ kẹ́ ẹ dárúkọ mi ìfẹ́ kẹ́ ẹ dárúkọ báwo lẹni tó ní ẹdìyẹ ṣe jẹ́. ẹ̀gbọ́n bàbá mi ló jẹ́ inú ilé kan náà ti bí wa. kí lẹ wí. ẹ̀gbọ́n bàbá mi gangan ló jẹ́ inú ilé kan náà dẹ̀ ti bí wa. ẹ̀gbọ́n bàbá yín tó jókòó yìí bàbá yìí. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n wọn gangan ló lẹ́dìyẹ. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ní pọ́tírì ni. mi ò mọ. ẹ̀yin ò mọ̀ bóyá wọ́n ní pọ́tírì. mi ò mọ̀ àjọ gbé inú ilé kankan náà wọ́n nílé títí wọn àwa dẹ̀ ń gbé family house. wọ́n kọ́ létí wọn wọ́n ní wọ́n ní pọ́tírì bóyá ìbẹ̀lẹ̀ dìé ti sọnù àti kírètì ẹyin méjì àwọn ló lọ fẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá bàbá ṣe ẹ mọ ẹni tí wọ́n ń sọ ẹ má dárúkọ. broda mi ni. ẹ fa microphone yẹn sókè. broda mi ni. broda yín ọmọ inú ilé kan náà ni wa. ọmọ ilé kan náà ní bẹ́ẹ̀ni. ní Ọ̀yàn. bẹ́ẹ̀ni. ilé kan náà wọ́n ti bí yín. bẹ́ẹ̀ni. ó mọ̀ yín ẹ mọ̀. ìgbà tí ẹdìyẹ sọnù kò wá sọ fún yín pé ẹdìyẹ ń sọnù ṣé ẹ mọ̀ pé ó ní pọ́tírì. mo mọ̀. ẹ mọ̀ pé ó ní pọ́tírì. mo mọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ ibi tí pọ́tírì rẹ̀ yẹn wà. ẹ mọ̀ ibi tí pọ́tírì wà. ọbẹ̀ jìnnà ó jìnnà sí ìgboro ṣé o ti bá ṣe àwọn tí wọ́n bá lóko ní sáìdì eré abẹ náà lè mọ. ìgbà wo lẹ tó mọ̀ yìí pé ó jí ẹdìyẹ ní ẹ̀sùn tí wọ́n fi kan ó jí ẹdìyẹ àti ẹyin ẹdìyẹ ní ẹ̀sùn tí wọ́n fi kan ọmọ yín ó tó gbà wókẹ́ tó mọ̀. ìgbà tí ọ̀rọ̀ dé police station náà ní ọjọ́ kẹta tọ́rọ̀ dé police station tí ń béèrè lọ́wọ́. pé kí lẹ̀ ṣe ọmọ tẹ́ ń béèrè lọ́wọ́ ọlọ́pàá kí lẹ̀ ṣe ọmọ yìí. kí lẹ̀ ṣe ọmọ yìí náà wà ní ó wà náà tán jí adìẹ wọ́n á sọ fọlọ́pàá yẹn pé kí ló ń ṣe yín ó wà nù wọn lẹ bá ní ṣọ́ọ̀bù mi. ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn wà lára àwọn tó wá sí ṣọ́ọ̀bù yín wá mú. no àwọn ọlọ́pàá yẹn mo wá ń bá wọn sọ wípé nígbà tẹ́ ni ọmọ mi wà náà tí ó jí adìẹ so wà ń bẹ̀lẹ̀ bá ní ṣọ́ọ̀bù mi ṣé báwọn tí wọ́n wà ń bì tí wọ́n jáde ṣé bẹ́ẹ̀ kó wọn ṣé báwọn ní nínú ọkọ̀ yìí náà tí wọ́n jáde ẹ̀ tẹ́ kó wọn ní nínú ọkọ̀ yìí. ta ló wá ní kán wá mú Ṣẹ́gun gan. ìjọ yẹn ó tiẹ̀ ó rú mi lójú mi mẹ́ni tó ní kán wá mú because àfìgbà tẹ́mi kàn dédìí ọkọ̀ tí wọ́n ní kì í ṣe Ṣẹ́gun ní òǹlẹ̀lẹ̀ yìí bí bàbá rẹ̀ ni. ẹ̀yin gan náà kọ́kọ́ mú. bàtà rẹ̀ tí mo dé ṣọ́ọ̀bù wọ́n á bi ìkànnù àwọn tí wọ́n dúró ní ẹ̀gbẹ́ bí ọkọ̀ pé kí ni ṣe àwọn ọlọ́pàá yìí torí gbà yẹn tí wọ́n ti rí i pé kì í ṣèmi ní Ṣẹ́gun wọ́n ti dùn mí lẹ̀ wọ́n ti lọ àwọn ọlọ́pàá yẹn wọ́n ti lọ so àti
ìkan nínú àwọn tí wọ́n wà níbi tí wọ́n páàkì ọkọ̀ sí mo wá ń bi wọ́n pé àwọn ọlọ́pàá ìgà kí ni wọ́n ló ṣẹlẹ̀ gan ní wàá dáwọn ọmọ tí wọ́n wà nù ọkọ̀ yẹn pé wọ́n jí adìẹ ni o mo ní èmi wá sọ fún ọmọ tèmi mo ní tọ ọlọ́mọjàrí wàhálà o ọmọ tí wọ́n wà nù ọkọ̀ wọ́n náà jí adìẹ ni ọlọ́mọ sì jẹ́yìn orí ọ̀rọ̀ ọlọ́pàá ọmọ wọ mẹsẹ̀ tẹ́yàn bá ti lè dé àgọ́ ọlọ́pàá èèyàn ti wọ wàhálà wàá mọ̀ sá lọ nígbà tọ́lọ́ ti ṣe tàn rí ọmú wàá mọ̀ sá lọ ó ní dádì mi ó ní kó mọ̀ sá lọ ṣé o mọ̀ ń pa adìẹ àtẹ̀yìn ni. nígbà tó ń mọ̀ ń pa adìẹ àtẹ̀yìn kí ló ń fẹ́ máa sá fún. ó ní kó wá mú o sọ tẹnu kó wá mú. kó já sí pé olóòótọ́ ò ní kú sípò ká. ló bá sọ bẹ́ẹ̀ ni mọ́mí rẹ̀ bá tẹ̀ ń kúnlẹ̀ mọ́mí rẹ̀ pé gbogbo àwọn tẹ̀ ń wà ládùúgbò pé ẹ dákun ẹ bá ń bẹ kó tiẹ̀ máa lọ nígbà Ọlọ́run ti ṣe tí wọ́n rí mú máa lọ ọ̀rọ̀ ọlọ́pàá ò rí báyìí máa lọ ó ṣàyàrí náà ni pé kàn mọ́ bẹ́ẹ̀ ní ẹbẹ̀ kínní o kàn fínlẹ̀ tí wọ́n bá dé ó sọ tẹnu pé tó máa di ẹ̀jẹ̀ ni torí mi náà máa ń sin adìẹ brọ́là mo máa ń sìn kò kí jẹ kò má jẹ so kò mọ broiler ń gan kò má jẹ báyìí bẹ́ẹ̀ ni broiler náà wá ló sọnù tó jọ lójí tó bá tí àwọn èèyàn tá ń bẹ lèmi náà wà sọ fún mọ̀mọ́ rẹ pé ẹni tí ìjà adìẹ pé ẹ filẹ̀ èmi náà sọ fún mọ́mí ẹ pé kàn filẹ̀ pé ṣé ń jà adìẹ lóòótọ́ ní èkúkú jà adìẹ ẹ filẹ̀ tó bá ní òòsà lọ ẹ filẹ̀ tó tàbá tó ń gba table tennis wa ló bá tiẹ̀ tó ń bá mi lọ bí ṣọ́ọ̀bù ló tó ń bá mi to àwọn kẹsẹ̀tì yẹn bó ṣe yẹ kí kó wà ló bá mi to ó ṣe gbogbo ẹ̀ àti wá tó bí aago 9:00 àbọ̀ lálẹ́ ọlọ́pàá yẹn bá tún dé bí a ṣe wá ń bọ̀ ẹnìkan ti tún wá bá ọmọ mi pé àwọn ọlọ́pàá yẹn náà wọ́n ti tún dé o àná ń bọ̀ ń wò pé mọ̀ sá lọ o ó sàtún dínà náà ni pé ò ní sá lọ o pé ò mọ̀ ń pàdé ò ní sá lọ bí o ṣe sá lọ náà nù tí tẹ̀ mọ́ níbi tíntín gbà tẹ̀nísì náà ni a ti he lọ́wọ́ mú bá a ṣe wọ wàhálà náà nù bá a ṣe wọ wàhálà náà nìyẹn. Ṣẹ́gun nígbà tí ó wá tó ọjọ́ kelòó kí wọ́n tó sọ pé wọ́n charge yín sí court. a lò 23 days a lò ọjọ́ 6 ní police station lókùkù a dẹ̀ lò 17 days ní SARS nínú group lóṣogbo. 17 days ní SARS lóṣogbo 6 days ní òkùkù police station. ta ló wà nídìí kéèsì gan-an tí ṣé ẹ̀gbọ́n dádì yín yẹn ló fẹjọ́ sùn pàdé yẹn ń sọnù. àkọ́dé tó bá yẹn sọ wọ́n ní òní lórí port. pé òun ló ti lọ sọ pé wọ́n máa ń jí adìyẹ. ṣé ẹ̀gbọ́n dádì yín yẹn ṣé kò dá yín mọ̀. wọ́n dá mi mọ̀ náà. ṣé ẹ jà tì tẹ́lẹ̀. ṣọmọ líle ní. ṣùgbọ́n ẹ máa ń dàdúgbò òru. lọ́mọ eré náà ni láàrin àwa ẹgbẹ́ ara wa náà nínú kẹ́kọ̀ọ́ ṣeré àwọn báyọ̀ fà wá láàrin ẹ̀ ń dàdúgbò rú. ẹ̀ kì í gbá bọ́ọ̀lù. ṣé ẹ̀ gbá bọ́ọ̀lù ló máa yẹn rí. a gbé papọ̀ ibi tí ó ń gbé gan síbi táwa ń gbé gan afẹ́ tó 45 minutes or 1 hour. ẹ̀ sì jó táyà ọkọ ẹ̀ rí. a pàdé níbi kankan rí. nǹkan kan ò pa yín pọ̀ rí. Ọlọ́run jẹ́. ìnáwó ò pa mọ̀lẹ́bí pọ̀ rí kọ́ ẹ kẹ́ rí wọn fẹ́. èmi mo ń dún lọ síbi mi ò ń bá wọn ṣe. mo kàn ń rò ó ni pé n tó lè jẹ́ kí inú bíyàn bóyá pé ìnáwó yọ sí mọ̀lẹ́bí bóyá ṣe làwùlàwù níwájú ẹ̀ pé bóyá ẹgbẹ́ oúnjẹ tí ó tó yẹ kán jẹ ẹ rí wọn fín. ó dá yín mọ̀. bẹ́ẹ̀ni. ó sì mọ̀ pọ́ máa búrò òun ní. bẹ́ẹ̀ni. àwọn tó kù tí wọ́n mú yín papọ̀ ńkọ́. ìgbà tí a dé kóòtù ní year 2010 yẹn wọ́n gbà lọ sí magistrate court wọ́n ní àwọn yẹn pé wọ́n kéré pé èmi àti ọmọ tí wọ́n náà tí ò jẹ́wọ́ yẹn tó ya wèrè yẹn pé àwa ti dàgbà so wọ́n ní káwa máa lọ sí Iléṣà adájọ́ ní káwa máa lọ Iléṣà prison wípé nǹkan táwọn ọlọ́pàá kọ fáwọn ọmọ kékeré yẹn ni pé ọmọdé ni wọ́n pé kán máa lọ sí juvenile home ibẹ̀ náà kó àwọn ọmọ yẹn lọ after be 4 months lèmi gbọ́ ní Iléṣà tí mo wà tó rà máa ń ní oore ọ̀fẹ́ láti make call níbi welfare àbí a máa ń sanwó call ní ẹ̀kan ní àárín ọ̀sẹ̀ ìgbà míì àwa tá bá lórí ọ̀fẹ́ wọ́n máa fún wa lẹ́ẹ̀mejì láàárín ọ̀sẹ̀ pé ká pe lọ́ọ̀yà ká pe family wa 30 naira la máa ń san lówó kọ́ so ìgbà tẹ́mi wá pè ó wá bọ́ sásìkò ìgbà tí wọ́n sọ pé wọ́n ti fa àwọn ọmọ yẹn tó kù yẹn
ni wọ́n ti fi wọ́n sílẹ̀ lẹ́yìn bí oṣù 4 sí 6 táwa ti wà ní Iléṣà prison. Mo ní tọ́gbà àtọ́jú lè fa ọmọ yẹn lẹ́lẹ̀ pé Ọlọ́run ti ṣe wọ́n máa fà wá náà sílẹ̀ náà nìyẹn pé káwa náà máa retí wọ́n ṣe máa wá mú wa ní Iléṣà prison. Àfipá bá a ṣe gbọ́ nǹkan kan nìyẹn pé ẹ lò tó ọjọ́ mélòó ní Iléṣà prison? Mo lọ ọdún 4 àti oṣù 3. Ọdún 4 àti oṣù 3 ní Iléṣà prison níbi tí fẹ́ǹsì ti ga yẹn. Bẹ́ẹ̀ni, níwájú ní Àyésọ. Àyésọ ọdún 4 oṣù 3 lórí pé ẹgbẹ́ dìyẹ ẹ sì gbé ẹ̀dìyẹ yẹn o wọ́n parọ́ ẹ̀ mọ́ yín ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Bẹ́ẹ̀ni sà. Àbí bẹ́ẹ̀ kọ́ àti kírètì ẹyin 2 àti gálọ̀nù òróró tẹ fẹ́ fi dín jẹ. Lẹ́yìn ọdún 4 tẹ́ lò ní Iléṣà níbo náà gbé yín lọ? Ìgbà yẹn ládájọ́ tó wà ní high court kí wọ́n yẹ dájọ́ kú fún mi àti ọmọ Sunday kejì yẹn náà tó ti yà wèrè yẹn. Bàtà pé tí ẹjọ́ yẹn dé judgement yẹn wọ́n ṣe dájọ́ àwọn méjèèjì tán ẹnikẹ́ni tó bá dẹ̀ ti dá ẹjọ́ kú fún pé kán lọ pa. Ibi méjì ní gbogbo ilẹ̀ Yorùbá náà máa ń gbé wọn lọ. Ibẹ̀ ni wọ́n máa ń pè bẹ̀ ní gálò, ibẹ̀ ni machine tí wọ́n ti máa ń so ohun èèyàn kọ́ wà ìdá Ìbàrà prison lábẹ́kúta. Ẹni sọ̀rọ̀ wọ́n dájọ́ kú fún ẹ̀yin àti ẹnì kejì. Bẹ́ẹ̀ni sọ. So gálò ni wọ́n máa ń pe ibi tí wọ́n ti máa ń yẹgi fún yàn gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe. Bẹ́ẹ̀ni gálò. Gálò ṣé wọ́n gbé yín lọ gálò yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni? Wọ́n máa ń gbé gbogbo èèyàn tó bá ti dájọ́ kú fún mi. Ibi méjì ló wà ní ilẹ̀ Yorùbá, Kirikiri prison àti Ìbàrà prison. So ní kété bó ṣe dájọ́ yẹn tán wọ́n gbé mi kúrò ní Iléṣà prison wọ́n gbé mi lọ sí Ìbàrà prison. Dádì dẹ̀ juwọ́ sí ọ̀pọ̀ dìgbà o. Bẹ́ẹ̀ni sà. Dádì mo jẹ́ kó yé wọn lọ́jọ́ yẹn pé mo nígbàgbọ́ pé wọn ò ní pa mí mi ò lè ní kú. Bàbá wọ́n gbé ọmọ yín lọ sí gálò ẹ juwọ́ sí. Mo sáré tí mò ń wọgbó lọ ni. Ẹ ń wọgbó lọ. ló wá bẹ àwọn wọ́dà yẹn pé kàn dákun kan bá wọn mú dádì nǹkan mọ̀ jẹ́ kí dádì wọn wọgbó. Ló wá ní kàn máa mú àbọ̀ kan máa mú mi bọ̀ wá sọ́dọ̀ pàtí mo wá dọ́dọ̀ rẹ̀ ló wá sọ fún mi pé dádì mi ẹ mọ̀ wọgbó lọ ẹ sì mọ̀ para yín tó bá mọ̀ nípa adìẹ ò ní bọ̀ ṣùgbọ́n tó bá mọ̀ nípa rẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run ó dé wá bá yín láyọ̀ àtàlàfíà ẹ mọ̀ torí tó ń para yín o tàbí kẹ́ mọ̀ wọgbó o ẹ mọ̀ lọ tó ń bá mọ̀ nípa rẹ̀ ò ní dé báyìí ṣùgbọ́n tó bá mọ̀ nípa rẹ̀ ó dé bá yín láyọ̀ àtàlàfíà pé à ń kàn mú un lọ ni o tó bá ti mọ̀ nípa rẹ̀ wọ̀n nípa àwọn. Wọ́n wá gbé yín lọ sí Ìbàrà. Bẹ́ẹ̀ni sà. Ẹ lò tó ọjọ́ mélòó ní Ìbàrà? Mo lọ ọdún 1 àti oṣù 7 mi. Nílé ikú. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ẹ̀. Ìgbà tí mo gbọ́ pé Open University wà ní Kirikiri torí mo fẹ́ continue education. Ìgbà tí mo wà ní Iléṣà náà mo continue but secondary school ló wà ń bẹ̀. Mo kàn ń kọ́ àwọn ọmọ kékeré ń bẹ̀ àtàwọn àgbàlagbà kò ń ṣe ọmọ kékeré pé tí o ti tó ẹ̀wọ̀n àti pé àwọn tí ìwọ̀n àgbàlagbà abẹ míì gan wọ́n ti wọ ìjọ bíi 60, 50, 40 tó yẹ pé wọ́n lè rò fẹ́ school tẹ́lẹ̀ níta ọ̀gbà tán débẹ̀ wọ́n lè rò fẹ́ so ìgbà tí wọ́n á dé Ìbàrà yẹn mo join college of education níbẹ̀ Yewa so ibẹ̀ ni mo wà mo ń ṣe business administration níbẹ̀ ìgbà tí mo wá gbọ́ information wípé lára àwọn wọ́dà bẹ̀ pé ní Kirikiri prison pé Open University wà bẹ̀ wọ́n á ní ibẹ̀ gangan ló máa help me since tí wọn kì í ti ń pààyàn mọ́ lásìkò yìí bí wọ́n ṣe lérò pé wọ́n máa ń pààyàn tí wọ́n sì dá ọwọ́ ẹ̀ dúró for now níwẹ̀ bí a ti ń bá ṣì ń continue school mi tí màá fi jáde bí Ọlọ́run lè ṣe àrùn tí appeal bá jẹ torí báyìí mo ti make a step fún láti appeal tí lọ́ọ̀yà dẹ̀ ti sọ pé òun máa lọ sí appeal fún mi. Ṣẹ́gun gbogbo nǹkan tá a padà ń kà tá à ń rí tá à ń gbọ́ lórí Facebook lórí ẹ̀rọ ayélujára wọ́n ní notorious arm robber nǹkan kan wọ́n ní ẹjọ́ pé ó ti fìbọn pààyàn rí nǹkan kan mà ní wọ́n sọ pé wọ́n sọ káàkiri wọ́n ní bí ìgbà téèyàn ń parọ́ mọ́ àwọn adájọ́ mọ̀ ni pé ìtọ́tọ́ mọ̀ ládájọ́ mọ̀ ṣe pé àbí ọ̀tọ̀ ní tá à ń kà àbí ìwọ náà ò gbọ́ sí tí mò ń sọ yìí. nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé. o gbọ́ pé wọ́n ń sọ bẹ́ẹ̀. mo gbọ́. pé wọ́n ní notorious arm robber ni ọ́. normally àwọn míì máa lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi máa ń sọ kinní kan yìí pé nǹkan tó pamọ́ ní ojú ẹ̀dá kedere báyìí níwájú Ọlọ́run
ẹni tó bá dẹ̀ lọ sí irúpò tí mo lọ yẹn tí ó bá bọ̀ bí èmi ṣe lọ tèmi bọ̀ yìí á mọ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn náà wà nínú ìrìn àjò yẹn tí wọ́n ṣe nǹkan kan tí wọ́n kàn mú ọ̀pọ̀ náà mú ní títì bí àwọn rìn òru bí abitán tí wọ́n àkọ́tọ̀ máa jẹ kiri tí èmi yìí jẹ́ witness sí ògbóró nǹkan bẹ́ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀ míì tán dẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n wá síbẹ̀ tán kú látara. ó tẹ èèyàn mélòó tó kú lójú yín. 126 èèyàn ló kú ní ojú mi ní 2010 títí on the 30th of December 2024 tí mo fi jáde. 120. kódà èmi àtẹnìkan dìjọ sùn lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí máa kọrí sálẹ̀ òun á kọrí sókè àkànjọ ń sọ̀rọ̀ story làkànjọ ń sọ bá ṣe ṣe gbòòrò ọlọ́nṣà àtúwálẹ̀ káyé ṣe kíníkan dìbí ọwọ́ aago 9 alẹ́ ó dẹ̀ ní ohun tí ń kùn ọ̀gá lọ́sùn èmi ò tí sùn pé nítorí wàá pè mí ní àsùn ó dẹ̀ na ẹsẹ̀ tiẹ̀ sí ó kọrí jẹ ìsàlẹ̀ òkèlè mi máa ń kọrí sí ó dẹ̀ kọ ẹsẹ̀ sí òkè mi gbà tó máa tó kọ bí 11 alẹ́ èmi náà ti ń fi pé kí n sùn bó ṣe ti sùn yẹn ó ti na ẹsẹ̀ torí ọwọ́ báyìí mẹ́ta náà máa fi wọn àyè wa ọwọ́ báyìí náà máa fi wọn àyè náà máa fi wọn àyè wa báyìí 1 2 3 àyè èèyàn kan nìyẹn ìhàlẹ̀ èèyàn dẹ̀ fi lélẹ̀ ìhà ni kò sí àyà sí àyè àti yíra padà ò sí. kò sí tó bá fẹ́ yíra padà bẹ́ẹ̀ wàá dìde jókòó wàá tún fi ẹ̀gbẹ́ yẹn yí padà báyìí. àyè pé mo fẹ́ fẹ̀yìn sùn bẹ́yìn ṣe fẹ̀ tó sí mo fẹ́ dákun délẹ̀ bẹ́yìn. òun ti wá sùn bẹ́yìn sí báyìí ó ti fi àyè yẹn ó ti ya ara ẹ̀ sórí àyè ti tẹ̀dọ̀ mi yẹn mo wá jí pé ọ̀gá sún dáadáa kó na ẹsẹ̀ àṣọ ti kú àjọsùn bẹ́ẹ̀ mọ̀ bó ṣe ti kú yẹn náà ní tílẹ̀ fi mọ́ kò ní kí wọ́n dá wa gbé ní àárọ̀ ọjọ́ kejì ó ti gan pa mẹ́ni irú ẹ̀ àánú ni mo rí gbà. àánú ni báwo wá ní jíjáde yìí ta ló ṣokùnfà ọ̀nà àti jáde tọ́rọ̀ yìí fi já sọpẹ́ tí gbogbo ayé ń yọ̀ sí lónìí wọ́n láwọn kan ṣì wà nídìí pé kò yẹ ó rí bẹ́ẹ̀ nítorí ọ̀sán rọ́bà ní wọ́n mọ̀ dáadáa ní ìmọ̀ gbébọn ní kọ́dà ó ti pààyàn rí judgement ta kọ́kọ́ wọ́n ní judgement fẹ́ẹ́ tún pé méjì létà dókítà ẹ̀gbọ́n pé gbígbà pé judgement alákọ̀ọ́kọ́ gbígbà tí wọ́n rí mọ́ àbí gbígbà tí judgement ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àárín yẹn ò yé mi ṣé ó yé wọ ṣé o lè ṣàlàyé ẹ̀ fún wa torí ọ̀pọ̀lọpọ̀ ló ti kà lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ ló ti béèrè ọ̀rọ̀ lórí ẹ̀ ojú mi ìlẹ̀ lòmíì fi ń wò ó bí ìgbà pé ntọ́tọ́ ni wọ́n ṣe fún iṣẹ́ owó ẹ̀ lórí àwọn kan sì sọ gbígbà pé ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ọmọ tó jẹ́ pé ọ̀rọ̀ adìẹ lásán ni nǹkan kan o gbọ́ sí gbogbo bí wọ́n ṣe ń sọ nígboro bó ló ṣe wáá já sọpẹ́ ta ló tẹsẹ̀ bọ́. mo gbọ́ gbogbo ẹ̀ pátápátá nǹkan tí èmi kàn mọ̀ tó dẹ̀ yé mi láàrin ni pé nípa pé wọ́n ní notorious ambrọ̀bà ni ẹ̀wọ̀n pààyàn ṣe kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú ìrìn àjò mi rí. o ti jalè rí. mi ò jí nǹkan yẹn rí o èmi ò dẹ̀ ríyàn tó sọ fún mi pé mo jí nǹkan rí fún ìgbà tí nǹkan yẹn gan ṣẹlẹ̀ nílùú kò sẹ́ni tó yọjú jáde pé mo jí nǹkan gan rí tí mo dẹ̀ tún fi wà lọ́gbẹ̀wọ̀n tí mo fi jáde mi ò gbéyàn tó sọ fún mi rí tó bá wà ó lè wà nínú wọn bọ̀ kò sẹ́ni tó sọ lójú mi ọ̀ tó sọ lójú àwọn òbí mi rí. ẹ̀ṣẹ̀ wo ló wá ṣẹ̀tẹ́ nìyẹn wá fi léwu pé òun gbọ́dọ̀ rán ọmọ ilé wọn ni. nǹkan tí mo mọ̀ ni pé mi ò ṣẹ̀ ṣùgbọ́n àkọsílẹ̀ ti dúró bẹ́ẹ̀ ní àjọ yìí mi ṣe máa rí. ó tún wá jẹ́gbọ́n bàbá bẹ́ẹ̀ni nínú ilé kan náà. bẹ́ẹ̀ni sọ. ẹ̀dẹ̀ ń ríra ládùúgbò bàbá ẹ̀dẹ̀ ń ríra ládùúgbò ẹ̀ sì ń ríra nínú ìlú ní gbogbo ìgbà tí kéèsì yẹn ń lọ ẹgbẹ́ nu sí mike. kódà àmọ́ ń pàdé màá tún dọ̀bálẹ̀ màá tún kì. ó dẹ̀ mọ̀ pé ẹ̀ ṣe ń ṣẹjọ́ pé ọmọ ti wà wọ́n ti dájọ́ pé wọ́n ti dájọ́ ikú fọ́mọ. nígbà tí wọ́n dájọ́ ikú fọ́mọ bíi ijọ́ kẹrin èmi rẹ̀ tún pàdé tí mo tún dọ̀bálẹ̀ báyìí tí mo kì. ta ló ṣàtọ́nà bí wọ́n ṣe bí ọmọ yìí ṣe jáde bí Ọlọ́run ṣe ní kí ó gba ìtúsílẹ̀. ẹni tí Ọlọ́run lò fún wa àwọn náà ni gọ́vnọ̀ wa lọ́sùn gọ́vnọ̀ Adeleke àwọn ni Ọlọ́run lò fún wa àwọn Ọlọ́run lò fún wa. àwọn ibì kan wà tó kọ́lọ́fín nínú ọ̀rọ̀ yìí tí ò ṣeé sọ lórí rédíò àbí bẹ́ẹ̀ kọ́ Ṣẹ́gun àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ìwọ̀n tí mo lè sọ. ìwọ̀n tó lè sọ ni mo fẹ́ kó sọ. èmi ò rí ẹnì kankan blame tàbí láti bú nínú ìrìn àjò mi rárá even tó dórí ẹ̀gbọ́n dáàdì mi tá ń sọ̀rọ̀ nípa ẹ̀ mi ò rí wọn bú torí nǹkan tẹ́mi nígbàgbọ́ àti òye mi ni pé ẹni tí Ọlọ́run bá ní ọwọ́ sí ìrìn àjò mi yẹn
mo believe pé Ọlọ́run lè fún ẹ̀gbọ́n dádì mi ní agbára láti jẹ́ kí n rìn àjò yẹn. Then adájọ́ tó dájọ́ mi ò fi ọjọ́ kan ṣépè fún rí, even nígbà tó dájọ́ gan fún mi àti ọdún tí mo lò lọ́gbà ẹ̀wọ̀n mi ò fi ọjọ́ kan ṣépè fún rí. àwọn èèyàn kan ń sọ káàkiri lórí social media wọ́n ń ṣépè fàdájọ́, wọ́n ń bú, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwò, but èmi believe pé nǹkan táwọn ọlọ́pàá kọ sínú pépà àti nǹkan tó kó síwájú lọ adájọ́ dájọ́ lé lórí tó túmọ̀ sí pé àwọn ọmọ tí wọ́n ń mú níbi nǹkan tí nǹkan yìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n ń jí adìẹ yìí lọ́wọ́ tí wọ́n dẹ̀ mú wọn bẹ̀ láàrin oṣù 4 tán kó wa lọ sẹ́wọ̀n wọ́n fi wọ́n lẹ̀ náà nígbà tán dẹ̀ jáde kó ju ọ̀sẹ̀ kan lọ wọ́n ní gbogbo wọn travel kó Nàìjíríà ẹ jẹ́ ká ti bẹ̀ yẹn wò wọ́n dẹ̀ mú ìmì àtọmọ kejì tí a gbà pé a jalè wọ́n dẹ̀ sọ wá sẹ́wọ̀n wọ́n tún wá sọ wá sẹ́wọ̀n nìkan wọ́n tún dájọ́ kú fún wa nítorí nǹkan tí wọ́n kọ àti nǹkan tí wọ́n kó síwájú. ṣé ìwọ fún rẹ kọ́ ló kọ statement. mi ò kọ statement, mi ò dé station rí débi pé mo fẹ́ ní experience bó ṣe ń kọ statement. tó bá ní nǹkan tó fẹ́ fi búra tí mo ṣe wà báyìí even bó ṣe tún wà gbòòrò lé mi. o kọ statement. bẹ́ẹ̀ ni sà. di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni. o kọ statement ní police station. mi ò kọ any statement tó gbé mi dọ́gbẹ́. ṣùgbọ́n wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kọ́ lẹ̀. wọ́n béèrè lọ́wọ́ mi mo dẹ̀ sọ fún wọn nǹkan tí mo dẹ̀ sọ. ṣó o sign. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní nà mí wọ́n ìgbéwèé wá wájú mi. irọ́ fi Ọlọ́run àlàyé tó dá mi mo fi búra. kò síbi tí mi ti lè sọ kò sí nǹkan tó lè gbé sílẹ̀ báyìí tí mi lè fi búra. kátẹ̀ nípa ń béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ń kọ statement ẹ̀ lẹ̀. wọ́n bí mi kankan. kán wá fagi sísàlẹ̀ kan ní kó o sign. wọ́n bí mi kankan wọ́n bí mi wọ́n nà mí ni. gbà tẹ́lẹ̀ rí pé the same thing náà ni tẹ́lẹ̀ pọ́ ọmọ kejì ti fẹ́ kú wọ́n dẹ̀ kó wa sínú mọ́tò wọ́n kó wa lọ sí SARS lọ́sọ̀gbọ̀ lẹ́yìn ìgbà tá a ti sanko. kí wọ́n á náà fi dájọ́ ńgbà tí wọ́n gba statement lẹ́nu títí. nǹkan tádájọ́ ti sọ náà ni pé pẹ̀lú àwọn ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe tí ó dẹ̀ fìdí múlẹ̀ ní àwọn òfin àwọn. gbogbo ọ̀rọ̀ tẹ́yìn sọ ń kọ́ pé kò sí ó wà lákọọ́lẹ̀. pé àwa náà ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ wọn ni wọ́n sọ. adájọ́ á rí nǹkan kan pé o kọ sílẹ̀. èmi ò kọ ìwé wọn dẹ̀ béèrè lọ́wọ́ mi kan máa tó bá yẹ kó ní nǹkan tó lè jẹ́ kí nǹkan yẹn bí ayé ìgbà yẹn bí CCTV wà tó lè capture ogun nǹkan yẹn nígbà yẹn ni wọn bá lọ wù jáde wọn á mọ̀ pé nínà náà nà èmi apá ẹ̀ wà lára mi náà. o kọ statement. bẹ́ẹ̀ ni sà mi ò kọ̀wé wọn àdẹ̀ gbéwèé síwájú mi báyìí kan máa sọ pé yá máa sọ à ń bá ẹ kọ́. wọn ò sì sáìn rárá. mi ò sáìn ìwé kankan. dìsìn o sáìn sí ríbì kankan. Ọlọ́run jẹ́. àárín yẹn ó yí díẹ̀ o kò possible kó o má ní statement tó máa bẹ́ẹ̀ fi ṣe kéèsì o. fúnra wọn nǹkan tó wù wọn náà kọ síbẹ̀. ẹni tán bá tiẹ̀ kọ́ bọ́n ṣe béèrè lọ́wọ́ ẹ̀ wá sáìn pé ìwọ pé ọ̀rọ̀ tó sọ wọ́n á fagi sí ìsàlẹ̀ pátápátá kó wọ́n má bàa kọ nǹkan mi àbí ẹ̀yin èèyàn kílẹ̀ ni mo sọ. tí wọ́n bá béèrè statement lọ́wọ́ mi ọ̀rọ̀ tó bá kọ́ ṣèbí tí máa sign wọ́n á gbé fún mi. náà ni mò ń sọ ṣé o sign. wọn ò gbéwèé fèmí kí n kà débi tí máa sign ìwé náà. jọ jáṣọ ẹyin tí à ń rí online ó ti fẹ́ jẹ́ kó rú mi lójú Ṣẹ́gun. The first judgment tí ó jẹ́ tí wọ́n pè ní authentic judgment 17 pages ní oní stamp ti adájọ́ ti ilé ẹjọ́ àbí bẹ́ẹ̀ kọ́. ṣùgbọ́n wọ́n ní ìmíì tún wá wà another judgment tún wá wà tó jẹ́ 33 pages ìyẹn ní oní stamp ìyẹn náà ń gbé kiri ló wà lórí social media táwọn èèyàn ń kà pé notorious armed robber ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà nǹkan kan ta ló ṣe judgement yẹn ṣé judgement yẹn relate pẹ̀lú judgement tàkọ́kọ́ tó jẹ́ 17 pages yẹn. kò relate kò papọ̀ mọ́ra wọn nítorí pé nínú judgement ilé tó ń gbé káàkiri wọ́n ní adigunjalè ní mí pé even gan níjọ́ tí ìṣẹ̀lẹ̀ gan ṣẹlẹ̀ pé ààyè bọ́ọ̀lù yàn. kì í ṣe ẹ̀dìyẹ lẹ́gbẹ́ mọ́. ẹnu ó wà nù ẹ̀ náà but wọ́n tún hàdì àwọn míì mọ̀ pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pé kì í ṣe ẹ̀dìyẹ nìkan lẹ́gbẹ́ pé ààyè bọ́ọ̀lù yàn láti gbẹ́dìyẹ pé tọ́gì olóṣèlú ni wá wọ́n tún ní pé 6 bedroom flat ni lòun lò lòun gbé ọmọ 17 years tó dẹ̀ gẹ́ pé bàbá mi gan kò tiẹ̀ tí kò ralẹ̀ rí níbi tó máa kọ́lé even generally gbogbo olúwa gan mi sọ pé 6 bedroom flat wà ń lò àsàdá yìí ẹ̀ so mi mọ̀ bí tí mo ti rí 6 bedroom flat tí mo ń gbé. ok ẹ fi statement kan hàn mí nísìnyí ẹ fi fídíò kan hàn mí ẹni nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí tó kúregbe tán ẹ wá ń béèrè pé statement tó kọ gangan nígbà wọn mú ń jò ní pé ẹ̀yin mọ̀lẹ́bí lẹ́yìn fẹ́ rí àbí ṣùgbọ́n ọlọ́pàá àwọn wá gbìyànjú pé àwọn ò tiẹ̀ rí mọ́ ṣùgbọ́n ẹ wá rí kan tí ó fi ṣàlàyé pé bóun ṣe jẹ́ wọ́n wá táìpù yẹn ni ṣé wọ́n ti ń táìpù statement nísìn àbí nígbà yẹn ó kájẹ̀ ní pé wọ́n ti ń táìpù statement nísìn torí ó ti da ayé digital sí 14 years ago yẹn
ṣé wọ́n ti ń type ẹ send yẹn sí káwọn torí àwọn tó wà lórí Facebook náà argument ń lọ lọ́wọ́ pé àwọn ti kà kan àwọn kan ti kà kan àwọn kan ò rí kan kà oní 17 pages ní 33 pages àbálọ àbábọ̀ ọbẹ̀ ṣáà ní pé a rí àánú gbà àbí bẹ́ẹ̀ kọ́ bó ti wù kí irọ́ ó lọ tó irọ́ bá lọ lógún ọdún òótọ́ abánjọ́ kan àbí bẹ́ẹ̀ kọ́ ajá tó lọ lé ẹkùn tó bọ̀ ọpẹ́ ńlá ni o àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run bọ́lọ́run ó bá sì ṣe nǹkan èèyàn ní máa lò tàbí kó lo nǹkan kan tí ó fi ṣínà ayọ̀ fún èèyàn mo ń ṣàlàyé kan fún àwọn tá a jọ wà náà fún ìsinmi lẹ́ẹ̀kan pé bóyá tí mi bá ní accident bóyá n bá má débi tí mo dé lónìí àkọ́kọ́ lè jẹ́ pé ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ọmọkùnrin yẹn pamọ́ ẹlẹ́lẹ́ẹ̀kejì ó lè jẹ́ pé torí ibi tó ń lọ ibi gíga tó ń lọ torí pé wọ́n ti sọ tẹ́lẹ̀ wípé ọmọ ológo lọmọ yìí ó lè jẹ́ pé àsìkò tó go rẹ̀ ó bú jáde gangan tá a ti kọ ládé yìí ẹgbọ́n tó sọ lẹ́ẹ̀kan ó ní òun ò bínú sádájọ́ kódà òun ò bínú sí ẹni tí ó ní adìyẹ tó sọ pádìyẹ òun sọnù dèpòdépò pé òun ò bínú sí kinní kan mọ̀lẹ́bí wa tún wá ní wọ́n ǹjẹ́ ó ṣeé ṣe kí èèyàn ó jẹ́ mọ̀lẹ́bí èèyàn kó wá tún fínúfíndọ̀ rán ọmọ àbúrò ẹ̀ lẹ́wọ̀n kó rán nílé ikú ńlèyàn ó fi mọ̀ yín pé kò há nídìí bí ṣùgbọ́n ẹnìkan wà tó jẹ́ pé iṣẹ́ táwọn ṣe ẹnìkan ti wá sórí ètò yìí rí bí oṣù méjì sẹ́yìn tó jẹ́ pé arákùnrin kan báyìí tó gba ẹni tó wà lẹ́wọ̀n ní Kirikiri lẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ gbà á lẹ̀ mú gbàgbé orúkọ arákùnrin yẹn iṣẹ́ táwọn ṣe nìyẹn èèyàn méjì no 21 lóhùn ti gbà ń lẹ̀ èèyàn méjì ló kó wá ń jọ yẹn irú ẹni yẹn náà ni ẹni tí ó wà lọ́dọ̀ mi ń bì yìí ẹ kú dédé àsìkò yìí mà. Yes sir, ẹ kálẹ́ sir. ẹ pẹ̀lẹ́ Yes sir. ẹ kú iṣẹ́ Yes sir. ẹ̀yin lọ́lọ́run ń lò láti tẹsẹ̀ bọ wàhálà yìí kódà ẹ ti gba threat messages tí wọ́n ti sọ pé bóyá ẹ̀yin gan wọ́n yá kán mú yín kò nílẹ̀ pé bígbà tẹ̀ ń dí wọn lọ́wọ́ ẹ fẹ́ dojú ọ̀rọ̀ rú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀pọ̀lọpọ̀ dojúkọ la kojú bá a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ló gbà yín ló lo gómìnà Adémọ́lá tí gbogbo ẹ fi já sí rọrùn àwọn lágbára kankan. àwọn èèyàn ń béèrè pé ṣé wọ́n lè rojú yín. bẹ́ẹ̀ ni sà. wọ́n lè rojú yín bá mi fojú wọn hàn àwọn aráyé kí wọ́n rí ẹni tí ọlọ́run lò láti rìnrìn àjò yẹn títí tó fi dọ́dọ̀ gọ́vnà tí ọlọ́run fi wá fi sí gọ́vnà lọ́kàn láti yọ̀ǹda arákùnrin kí làwọn nǹkan tẹ́ ẹ dojú kọ kí làwọn ìrìn àjò tẹ́ ẹ rìn kéèsì ta lákọ̀ọ́kọ́ ńgbà tí adájọ́ dá originally ẹ rí judgement yẹn. bẹ́ẹ̀ni sir. how many pages. 70 pages. judgement book ẹlẹ́ẹ̀kejì ńbo ló ti wá. àmọ́ bí tó ti wá a kàn rí i pé wọ́n fọ́n kiri orí ẹ̀rọ ayélujára ni. how many pages nìyẹn. 33 pages mẹ́tàlélọ́gbọ̀n. ẹ̀ẹ́dẹ̀ mọ́ bí tó ti wá ìyẹn ló wà lórí social media tó ń lọ káàkiri. alákọ̀ọ́kọ́ oní 17 pages ẹ̀ ń kọ́. ọwọ́ lọ́ọ̀yà ẹ̀ nìyẹn wà òun làwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ti gbà nígbà yẹn. ó wà lọ́wọ́ yín báyìí. ó wà lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀. bẹ́ẹ̀ ni sá. gbòǹkẹ́ fún sórí social media. wọ́n fi sórí social media náà ó wà lórí social media. bẹ́ẹ̀ ni sá. ṣùgbọ́n àwọn èèyàn ò gba ìyẹn gbọ́ bíi oní 33 pages yẹn. torí wọn tètè release yẹn létà táwa ń rí àwọn yẹn tó wá ń lọ ni àwọn kan wá pè wá sákìyèsí làwa ní ọ̀dà ká wò ó pẹ̀lú ètò wà lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀. kí ni ìyàtọ̀ tẹ́ ẹ rí láàrin méjèèjì madam. ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé eléyìí tó jẹ́ gidi ó ní òǹtẹ̀ ilé ẹjọ́ ó ní déètì bí ẹ̀ẹ̀mejì ni wọ́n ti gbà ríṣẹ́ gbàtọ́ wọ́n máa ń nọ́mbà ẹ̀ torí ká má bàa yọ tàbí ká má bàa ṣe àfikún rẹ̀ èyí tó jẹ́ gidi ojúlówó ṣùgbọ́n èyí tí wọ́n padà gbé jáde tó pọ̀ tó jẹ́ 33 pages yẹn wọ́n tó bó lẹ́sẹẹsẹ wọ́n nọ́mbà ẹ̀ kò dẹ̀ ní òǹtẹ̀ ilé ẹjọ́ lọ́yìn orí bíi àkọ́kọ́ bóyá bíi táwa ka awẹ́ kìíní awẹ́ kejì awẹ́ kẹwàá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ bóyá déètì àbí nǹkan kan sí ṣùgbọ́n kò dàbí ti ètò wà lọ́yẹ̀ ẹ̀ gangan tó jẹ́ pé awẹ́ kìíní wọ́n stamp ẹ̀ wọ́n fi déètì sí awẹ́ kejì wọ́n stamp ẹ̀ wọ́n fi déètì wọ́n dẹ̀ nọ́mbà ẹ̀ but àkọ́kọ́ yẹn wọ́n nọ́mbà ẹ̀ kò dẹ̀ ní déètì kò dẹ̀ wà well arranged bíi ètò wà lọ́yẹ̀ ẹ̀ gangan
kò dẹ̀ ní stamp. Àwọn stamp kan tó fi ṣe bóyá láyìn àwẹ̀ kẹwàá tó máa ti kàbí àwọn mẹ́wàá lọ wọ́n kàn stamp kan àwẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n yẹn stamp tí wọ́n fi sí. kò ṣe stamp gan wọ́n kàn kọ déètì bí ìgbà tán kàn fọwọ́ sign bákanbákan léètì ìṣe wọn stamp tó ilé jẹ́ ẹjọ́. doctored wọn yẹn wọ́n ṣáà kó papọ̀ mọ́ ti ètò wà lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀ tó jẹ́ original tó gbà lọ́wọ́ ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni sà. ṣó ṣe é dọ́gbọ́n sí. Mi ò ṣiṣẹ́ amòfin kò yé wa. iṣẹ́ kí lẹ̀ ń ṣe gan-an mà. Ajìjàgbara ni èmi. Ajìjàgbara. Bẹ́ẹ̀ni. Fún ẹni tójú bá ń pọ́n. Fún obìnrin àti àwọn ọmọdé pẹ̀lú àwọn tí wọ́n fìyà jẹ láwùjọ. Tí ìyà bá fẹ́ jẹ gbé bíi májìyàgbé àwùjọ. Bẹ́ẹ̀ni sà. ńlẹ̀ yín dúró fún. Bẹ́ẹ̀ni sà. Akitiyan yín lẹ ṣe kódà ẹ ṣe wọ Àbújá. Bẹ́ẹ̀ni sà. Ẹ rin ìrìn àjò yẹn débi tó ṣe é rìn dé lọ́lọ́run fi jẹ́ kó já sáyọ̀ báyìí. Ǹjẹ́ ẹ lè dárúkọ yín fún àwọn èèyàn? Orúkọ mi ni Monsurat Olúwatóyìn Ibrahim, olùdásílẹ̀ Monsurat Àjọkẹ́ Foundation, àjọ tó ń jà fún ìlòkulò obìnrin, àwọn ọmọdé àti àwọn tí wọ́n bá ń fìyà jẹ láwùjọ àti ní gbogbo àgbáyé. Àwọn tí wọ́n wá ń sẹ́ndì threat pé tẹ́ ẹ̀ bá jáwọ́ àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sọ nǹkan kan ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ nǹkan yìí, àwọn irú messages wo lẹ ti gbà? Mo máa ń gbàdúrà kan lójoojúmọ́ tí mo bá jí pé ayé mi ò ní tọwọ́ èèyàn bàjẹ́. Àmín. Èmi náà sì ní tọwọ́ tèèyàn bàjẹ́. Èmi náà ò ní tọwọ́ tèèyàn bàjẹ́. Èèyàn náà sì ní tọwọ́ mi bàjẹ́. Èèyàn ò ní tọwọ́ mi bàjẹ́. tó máa fi orúkọ bo àwọn ẹni bẹ́ẹ̀ láṣìírí. Ìgbà tí àwọn kan sọ pé kírẹ́tà lọ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn, ó wá láwọn kan tó yẹ ká gba àwọn kan dìde sí wa látàbújá tán jẹ́ ọ̀gá adájọ́ àgbà láti ràn wá lọ́wọ́. Wọ́n sì ní ká fáwọn ní nọ́mbà àwọn tó jẹ́ kán bá lè tí wọ́n lè jọ tán mọ̀ nípa kínní tí ó fi rọrùn tán jẹ́ mọ̀ nípa àfihàn nọ́mbà. Wọ́n yẹn jọ sọ̀rọ̀ pé ń gbà nǹkan báyìí ń gbà nǹkan báyìí. Ìgbà tó yẹ àwọn yẹn pè wá padà pé àwọn ò mọ̀ gbọ́ nǹkan báyìí tó ń fẹ́ àwa ti ṣe, ṣùgbọ́n wọn ò mú àdéhùn ṣẹ gẹ́gẹ́ bí nǹkan tó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé ká fi bẹ̀rẹ̀ appeal lórí process yìí. Mo bá pe ẹni ọ̀hún ẹ jọ̀ọ́ torí Ọlọ́run báyìí kò sọ̀rọ̀ tí ò sọ tán kí tẹ̀ni tí wọ́n ń bẹ̀ sáà lágbéṣẹ́ fóun ni oríṣiríṣi bẹ́ẹ̀. Akọ̀ròyìn mi ta jọ wá síbí ọ̀pọ̀lọpọ̀ gbà tá a bá ń kọ nǹkan tá à ń bẹ̀bẹ̀ tá à ń bẹ àwọn ìjọba kan jọ̀ọ́ ká bá wa síjú àánú wọ ọmọkùnrin. A máa tẹ àtẹ̀jíṣẹ́ lábẹ́nú pé kí ni ti ṣe gan àgbúrò kọ̀ọ̀kan Ọlọ́run òfẹ́ ká kọ̀ọ̀kan nípa nǹkan arákùnrin yìí mọ́ kí ni sí wá bọ́lá sí mọ́ra rí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ sórí afẹ́fẹ́ la wà aṣáàdùpẹ́ fọlọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ ní sẹ́. àti ẹ̀tọ́ rẹ̀ ń ta àtúnṣe owó fún gan lórí ilé ẹjọ́ kòtẹ́mílọ́rùn tó tún gbowó lọ́wọ́ adájọ́ àgbà láti fi mú àwọn ìwé tó yẹ kó ṣe àtàwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé. Kò sì wá mọ̀ pé rìsíìtì ti dọ́wọ́ ti yín. tí ó gbọ́ tó dẹ̀ pàtí rìsíìtì lọ́wọ́ tó tún dùn mọ̀ wá pé kí ló kàn wá pé ṣé ọwà lòún ti gba owó ni. àti àwọn ìdojúkọ bẹ́ẹ̀ àṣà àdúpẹ́ lẹ́nu ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó mọ̀ kan Fresh FM Òṣogbo. Bẹ́ẹ̀ ni sà. Tí wọ́n ní kẹ́ tún lọ sọ lórí rédíò pé ẹ̀wí bẹ́ẹ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́. Lágbára sà. Kábíyèsí Ọlọ́run ẹ jẹ́ á dúró síbi ọpẹ́. Mo bá yín dúpẹ́ pé wàhálà yín ò já sásán. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọmọ yìí ò kú sọ́hùn. Màmá ẹlẹ́ẹ̀ṣọdún ayọ̀ rí bá mi gbé microphone sí wọn lẹ́nu. Ẹni ọdún yìí ni ó jẹ́ ọdún tẹ́ ẹ ṣọdún ayọ̀ rí látijọ́ tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àbí. Bẹ́ẹ̀ ni sà, mi ò sọdún ayọ̀ rí látọdún tí ọmọ mi ti wà ní ẹ̀wọ̀n lọ́dún mẹ́rin. Ipò wo lẹ wà? Ipò tí mo ti ẹ̀ wá ó dáa tó pọ̀. Ipò tí mo wà mi ò bẹ́gbẹ́ pé mi ò rí sẹ́sẹ̀ torí gbà tí mo bá ń tiraka láti kówó jọ. Owó tẹ bá rí láti fi ṣẹjọ́. Àtọ̀hún mi ò ní iṣẹ́ kankan ní pàtó tí mo rí ṣe rí látọdún tó mọ yìí ti wà níbẹ̀ torí wàhálà náà ní gbogbo gbà sẹ́mo pé ìrìn àjò owó ni bàbá ẹ̀ try ó dúró àṣà lọkùnrin tó lè ṣerú ẹ̀ kò sí tí mo lè béèrè tí ò ní fún. Ọmọ yìí sọ nǹkan kan nínú ọ́fíìsì ọ̀dọ̀ mi lẹ́ẹ̀kan mo ké e mọ́ lẹ́nu yípe irú ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀yin àtọkọ yín lè ṣe ẹ̀gbọ́n wọn tí wọ́n fi lè wò débi kọ́mọ yìí ó lọlé ikú. Ọmọ yìí wá sọ gbólóhùn kan kí ló sọ lẹ́ẹ̀kan Ṣẹ́gun ẹ bá ń gbé microphone sẹ́nu ẹ̀ Ṣẹ́gun kí ló sọ tí mo ní kọ́ ọmọ sọ bá mọ́. Mo ní mi ò mọ ẹ̀ṣẹ̀ tí mo ṣe ẹ̀gbọ́n dáàdì mi yẹn pé mi ò lè mẹ̀ṣẹ̀ tí dáàdì mi ṣe àwọn náà pé àbí ọjọ́ kan ti wà tí wọ́n ti dẹnu ìfẹ́ kọ ìyá mi rí. Ó ní bóyá wọ́n fẹ́ tọ́ ń bẹ mọ́mì òun tí mọ́mì òun ọ̀gbà mọ́ wá bí mọ́mì mo ní mọ́mì
ẹ gbọ́ wọn ṣé èsì pé wọ́n fẹ́ tọ́ ń bẹ́ yín tẹ́yìn náà gbé tẹ́yìn ẹ wò ó ṣe fún.